Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. The weekend you get Nigeria. The Sunday. Sunday la máa tó dé Nigeria. Kí ló ṣẹlẹ̀ tẹ́yìn obìnrin rẹ pé bí o kó bí ìkìlẹ̀ máa ń rí lára ọkùnrin lòdì ẹ̀ ó kó ẹ̀ lórí ẹ̀. Ṣe bí wọ́n mo rí tẹ̀rù mi. Owó onídìí, owó òun fọ́ tẹ̀dí. Bí tí ọ̀nà ẹ̀ tí wọ́n bá rìn wá máa fọ́ tẹ̀ méjì. Wá tí ẹ̀ kọ́kọ́ pass exam tó lè ṣe fún ọ náà. Pass question. Pé mo lè máa ń fà. Dínkùn. Obìnrin jẹ́ pé àfi owó kíní ẹ̀. Oko ẹ̀ ṣe bí bọ̀ ṣe tí mi àti ẹ̀ bá jọ wà nílé mi. Èdè ẹ̀. Ìwọ̀n kò ń fọ́ tẹ̀dí mi. Ṣé ọ̀gùn fọ́ tẹ̀dí mi? Kò tí pass. Kí ni ọ̀n pass? Mo ní ìjẹ́ tún tóbi, kí ní kí o jẹ yẹn, oúnjẹ kí ìjẹ́ tóbi. Ẹ̀yìn ìwọ̀n ẹ̀ tó dà ní ìlànà. Ájà mi. Alájà ẹ̀kọ́ rẹ̀ yan. Alájà kàfáyà. Ìyá pọ́tébù. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ̀ pé mi ò kì í pọn àwọn ọmọ tẹ́sẹ̀ wọn máa ń wọlé. Tí bá ti pọn ẹ, tí bá gbó fẹ́ kó bá mi, máa yá sá lọ. Adéọlá ọ̀nà ìṣòro àbúrò mi àwàyè. Máa yá sá. Mo ti sọ, èmi ò aṣẹ́wó là ń ṣe ẹ̀wò ní wọ́n gbòó ṣe aṣẹ́wó. Bọ̀dá àdìsá ọkọ̀ la aṣẹ́wó ṣé tó mọ ní tètè ẹ má má dá lóhùn gbogbo àwọn kí ló mìíràn pé wọ́n fọ́ tẹ kí ló kàn kí ló yẹ kó rí bẹ́ẹ̀ ni orí máa fọ́ tẹ̀ díjú. Nígbà tí wọ́n kọ́ mi sọ pé kó kì ní kọ̀ọ̀kan nìkan orí máa fọ́ tẹ̀ pẹ̀lú máa fọ́ tẹ̀ nù báyìí tẹ̀ lára sí a máa fọ́ tẹ̀ díẹ̀ ni a máa fọ́ tẹ̀ nù kíní a máa bá fi kíní ẹ̀ ṣe. No, it's part of Kenya. Ọmọ yẹn ọlọ́run kò ṣàánú bá ti pọ̀ bá rí pé kí ọ̀nà tó bá kan ń máa ń post ẹ̀ gan nígbà mo gbogbo yìí ṣe àánú nù ọmọ máa bú ẹ mọ́ ni. Ìjọ́ tó kọrin wá sí ìtàn ní kọrin kí ni Báyọ̀ lórí pé òfin fọ́jà pọ́n wọn. Mi ò fọ́jà pọ́n wọn tán ká ní òfin títà ìṣọ́rẹ́ rẹ̀. Nígbà tó kọrin wá sí mi ṣé mo bóyá kí n pòsè mo kàn update ẹ̀ ni mi ì láìka ọmọ àṣẹ yàmà yàmà. Ìwọ ló mọ̀ wàhálà ọdẹ mo gbàgbé dídí ẹgbẹ́ ó tún wáyé tún láìsí bọ̀dá àdìsá sí bọ̀dá àdìsá ó spoil mi gan-an mo kàn gba kí n ṣàwọn nǹkan kan rẹ ó tọ́jú mi gan-an ẹni tó bá yẹ pé. Ó ṣeun láyé mi ó bàbá ó ṣeun láyé mi ó bàbá yakọrin. Ó ṣeun láyé mi ó bàbá àdìsá ṣeun láyé mi ó jàre ayé ẹ àgbàyà. Ẹ wá sọ fún ọ bẹ́ẹ̀. Ó tọ́jú mi. Ẹyin tí ní. Wọ́n máa kọjá bẹ́ẹ̀. Kò ní tù sí iṣẹ́ kí ló gbà ẹyin kíní tó yá kíní bóyá o bá láìké bóyá o bá jẹ́ nǹkan kan náà ayé ìbòdà àdìsá má wò rí local lẹ́yìn local league lẹ́wà èmi ní international wàhálà ẹ̀mí yóò lè gbé bòdà àdìsá ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò lè ṣiṣẹ́ international fún ẹ̀yìn ó ti èmi nìkan náà ni. Local treatment. Ó local treatment làwọn gbà. Local treatment ni. Local treatment ni. Bully kọ́ local treatment ni. Bully nìyẹn. Kò ń ṣe bully. Ẹgbẹ́ kò ń ṣe bully. Bully kọ́ local treatment ẹ̀yin ṣé ti yé yín local ẹnikẹ́ máa gbà ẹ má wọ̀rẹ̀ ó ti pẹ́ ká ti jọ́ lọ international
wàláì mo ní páálí oní físà mo fọlọ́ búra bọ̀dá lè ṣe lè ná owó bẹ́ẹ̀ lé lórí èmi ló lè ná ọ̀rọ̀ dúdú mo sọ èmi ló lè ná lé lórí. èmi bọ̀dá lè ṣàlẹ̀ ná owó bẹ́ẹ̀ lé lórí tó bá rí èmi àwọn ọmọ you know the joke. Tayo nika ó náà yes àwọn ṣáìṣì tí ìyàwó ìjọsí ló rè ló ẹ̀ lọ́kọ̀ mi ṣe ń pariwo so abala àwọn gba international league wàhálà ìjésù kìí sí mo fi búra ọkọ mi nínú owó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó lè gbé lọ sí pepper soup joint á lọ ra goat meat a ní kò máa lọ sún ìgbì báyìí àwọn pepper soup joint yẹn kò ní lọ́bi tó wọ̀n. ìwọ ló mọ̀. àwọn bíi tí ó jẹ́ kó àwọn bíi tó ti máa ra ó yóò máa mu spinoff kò ní bẹ́ẹ̀ lọ́bi tó ti máa mu spinoff 3,000 ibi tó ti ń ta spinoff normal money company price ẹ pẹ́ ní 50 naira sí lẹ́nu wáyé. bàbá wa jẹ́ arábìnrin lókè àtúnwájú. irọ́ dín ní oṣù ìbàjẹ́ ó tọ́ ọmọ sọ yẹn tó bóyá wà yìí kò lè náwó èmi lèmi ní owó international má bínú ẹ má bínú. Alice kó wá ṣe pé kó délé kankan kó wá bá mi bẹ̀rẹ̀ sí pòǹpò kó máa sọ̀rọ̀ burúkú sí kó ní ìyàwó ẹ̀ tó lọ náà kó máa sọ̀rọ̀ bá sọ̀rọ̀ sọ́kọ mi bá sọ̀rọ̀ sí kò ní wẹ́wà. má bínú. ṣó bá mi fẹ́ ń gbà tí ó bá mi fẹ́ ń gbà tí kò sanra yẹn ẹ ò rí píṣọ̀ ìgbà tí mo fẹ́ bọ̀dá ti sáré ṣó bá mi fẹ́ ó wá yọkùn wá fẹ́ máa ṣe kìnnìún lẹ́yìn. bàtà ọdún kankan. ìgbà tẹ inú gbẹ. ẹnu gbẹ ìgbà tẹnu gun. ìgbà tẹnu ó gbádùn ọlọ́run ẹ̀rí báyìí onígbà tẹnugun gbà tí ó sì nǹkan kan. wọ́n rí wa wọ́n fèrè ege. wọ́n fèrè ege. ẹ bá lọ. ṣe ti ń gbọ́. ice cream mi ni tí má lè jẹ́ kí nínú ilé mi fún mi. yogurt. See that wọ́n tó bá rẹ̀ tó kúrò ní ó ní I wish lift your leg only do you try white lips wọ́n òun polówó kó fún mi wájú ọkọ mi. only do you try white dick ológun kú ọmọ níwájú ìyàwó níyàwó ọkọ lọ́kọ ayé ẹ̀ ti bàjẹ́ ẹgbẹ́ ń blọọkù wèrè wọ́n wèrè mo ti blọọkù wèrè. why did you àti. ẹyin ju Olódùmarè oníṣòwò accept side chicks kí ló ń ṣe yín náà ẹ ṣọ́ra yín o ẹ mà ní sórí burúkú ọkọ mi àwọn àbáyé kò ní ní side chicks. mi ò ní side chicks ló ẹ máa dé o. Ọlọ́run má jẹun ríro ẹ máa dé o. ọkùnrin tó bá wà Nàìjíríà yẹn torí ṣéǹdì ṣe díẹ̀ ajayi o. no Christian. ọkọ mi ló mọ̀ ṣe shit ṣe ti gbọ́ bọ̀ mi ò rú bẹ́ẹ̀ o mi ò rú rí mi ò rú bẹ́ẹ̀
ó ló máa ń sọ bẹ́ẹ̀ èmi ò ronú èrè èmi ò ronú èrè ẹ mọ̀ bẹ́ẹ̀ dà ní nísinsìnyí tó bá ṣe àṣọ fún mi ìgbà kò máa tà ìyá ẹ̀ náà ìyá tiẹ̀ náà ó dùn ó kára rẹ̀ torí bó tí èsì ní lọ kò lè fẹ́ àmì kò lè nálè ó bá ní àlè kò ní jẹ́ àlè mọ̀ tẹ́kọ̀ kọ́ mi lọ jálàjì ni sídàs àti tó mélòó lé ọ̀nà mọ̀nà pé kékin ẹ̀ẹ́dẹ̀gbẹ́ méjì náà àlejò méjì lọ ètò màmá ràn ẹ́ lọ́wọ́ ó tán. ta lọ́wọ́ ń dùn ta lọ́wọ́ ń dùn tí wọ́n rìn lọ́wọ́ ń bí wọn. ìyẹn nìkan náà la máa lò. aláràfáà mi ṣe wá rí àwọn tó gan máa ń lọ aláràfáà òun wọlé náà. wọ́n máa ń lọ sí. aláràfáà yẹn máa ń jiyàn jẹ. wọ́n á jiyàn jẹ àwọn á pọ̀. àwọn ṣọ́ọ̀bì wọ́n máa pọ̀. aláràfáà mi. àwọn hítà ràn. hítà máa ń lọ bẹ̀rù báyìí kò sí mọ́tò àpọ̀gbọ̀n a máa pọ̀gbọ̀n ẹ mú sínú ọkọ̀ mi aláàjì ọkọ̀ má lè ti ṣe yín kan sí ìwà èyí tó yẹ òkè yíyà láti ṣe kan sí ìwà wà á tún ṣe sísàlẹ̀ iwájú méjì ló máa ṣe sí bíi tasi àti a máa fi bó ṣe wáyé a máa fi báyìí kó ajẹ́ mùsùlùmí. àbírò tàwọn àṣàkẹ́ yẹn. àṣàkẹ́ ìrògbé yín náà fi dé náà. wàá wá ṣe ti mẹ́ka àbẹ̀yà kò sọ́la jí tó ń ṣe bẹ́ẹ̀. ààrẹ máa lọ ṣe. wọ́n máa ń kọ́ ṣe ẹ dáradára ló ń jẹ́ bẹ́ẹ̀. nǹkan tó ò ṣe náà sí kọ́pì. ṣé o tó máa ṣe wọ́n máa kọ́pì. wọ́n máa gbà ní. ìgbéyàwó mi ìyá ọ̀nà celebrity ni ló bá ti bá mi yà. wọ́n máa máa ṣe ní ìyẹn lọ ni. wọ́n ní ẹ̀dùn máa ní fún mọ́mọ́ bùbù. ẹ má dà lóhùn inú mi máa ń dùn àṣẹ muslim àṣẹ muslim o bó ṣe rí sí èsì yẹn sí èsì lófin a lè gbóyè yeye kinní kan a lè gba oyè yeye kinní kan a lè gba a lè ṣe kò lè fẹ́ àwọn méjì òfin pọ̀ gan oyè yeye bàbá kinní kan àwọn oyè traditional oyè yẹn sí èso gbọ́dọ̀ gba ewo ni so ẹ dà ní mi máa ń dùn pọ̀ mọ́ sí èsì ni mi so bó ṣe wà ní mi ò ní wáyé tì bí náà wà o. ìyàwó kẹ̀kẹ́ náà. kí ló ń. ìyàwó kan ní kò wá ṣe ìyàwó kẹ̀kẹ́ àbí ìyàwó kẹ̀kẹ́ náà. kó wá ṣe bẹ́ẹ̀ ìyàwó kejì ló fẹ́ ṣe. ìyàwó kejì kẹ ìyàwó kẹ̀kẹ́ ló fẹ́ ṣe kẹ̀kẹ́ ló kọ́ sílẹ̀. ìyàwó bá mi fẹ́ ṣe kájà méjì ni o máa máa kó àmì èjì lọ travel báyìí náà ni. ọlọ́run mọ bóyá ṣiṣẹ́. ọlọ́run bóyá ṣiṣẹ́. kò ní gbówó èèyàn méjì fún èèyàn kan. so wá gbówó wa méjì wà ọlọ́run dúró bẹ́ẹ̀ bó ṣe wà yìí o bá mi ṣe fún un but má gbówó èèyàn méjì fún un èmi nìkan ayé tí mò ń jẹ ní ìgbọ́dọ̀ fún èèyàn jẹ irú ẹ̀ tí n bá fún èèyàn jẹ ẹni á lọ ṣoògùn kò ní fẹ́ kí n gbádùn mọ́ tàbí kó fàìsàn ṣe mí kò ní fẹ́ jáde mọ́ ẹ bá máa yé tí mo jẹ lẹ́yìn máa yìí ó tọ́jú mi àdìsá wa máa rí ìṣòro bó dẹ̀ ṣe ra nǹkan fún báyìí bó tọ́jú báyìí bẹ́ẹ̀ ni àwọn nǹkan tuntun wá business kìdí àwọn èèyàn ń ṣe mọ̀ ọ̀tọ̀ ní kó gbóbìnrin lọ kó má rí ṣe ìgbà kan àárọ̀ Monday ọkọ mi ò ní fẹ́ bá mi sùn lọ Sunday àárọ̀ Monday láàárọ̀ kùtùkùtù ló máa jí mi tábà ṣe pé àtàwọn wọn máa fọ́ tẹ̀ mí dì
bá láàárọ̀ Monday á ní Monday náà lòún láìpẹ́ torí pé àǹtí Faith abọ́niwọ́rọ̀ báyìí. àǹtí Faith ṣe wà òkè ẹ kú ìnáwó ọjọ́ tí bá ti kúrò lórí live àsọ̀rọ̀ máa kí ọkọ̀ òtẹ́ẹ̀ mi jìnnà sí gbòòrò bọ̀dá àti sàtẹ́ bá ń ṣe nígbà tó máa ń bọ̀ irú bíbà ó ní meeting lé bí side bíbà ilé mi so we have to come in so orí nígbà tó wà lónìí ẹ̀yin tèmi yẹn I love you thank you very much ẹ ṣé o ibi làwà ọ̀rẹ́ ẹ̀ ń wẹ̀ Broadway. Okay, no. Okay, you said I should pay this one. And I think it just be there, so ẹ wo ọkọ mi ti ń ṣe business ẹgbẹ́ mi. Oh, you know, those custom people. Bẹ́ẹ̀ ni wọ́n láì fi mi. Ẹ ṣé o, I love you. Bye bye. Tọ́pẹ́ Fọlárìn. Leave everything with them, please. You love my tiny dready. Mi ò ní irun lórí mo ṣe lẹ́ni tó ṣe tiny. Ó ní kí n ṣe irun púpọ̀. Kò sí irun. Bàbá mi ò ní irun lórí. Bàbá mi ò forí pípa jọ. Bòtí tó wà yìí. Ó ní màá bá wọn fi fà á. Anywhere in the world. Ẹ̀rọ náà. Irun orí mi wọ́n dá mọ̀. Gbogbo ọmọ Nàìjíríà ló dá mọ̀. Even Tinubu dárun orí mi mọ̀. Gbogbo gómìnà Nàìjíríà ló dá irun orí mi mọ̀. Àgàbọ̀ tó wà South West yẹn. Gbogbo àwọn èèyàn gidi Nàìjíríà ló dá. Ava, mo gbádùn yìí. I love you. Every no age. Ọmọ mi ní kébì. Mi ní wáyé tí gbogbo yín èèyàn pàtàkì tẹ̀wá bí ẹ ṣe bàbá yìí o. Mi ní wáyé tí o èyí tí a àtẹ̀yìn tẹ̀ ń jí wa o. Ẹ̀yin tẹ̀ fẹ́ kọ́mẹ̀ntì ẹ̀yin tẹ̀ fẹ́ tán mọ̀ wá mọ́ yín ẹ̀yin kan tẹ̀ ń háìdì èmi gbọ́n mọ̀ yín èmi náà là ń bí ní orí yín. Gbogbo bí ìlú tí ẹ ṣe wáyé nìsín èmi síra fún àánú olúwa ọmọge àdúgbò àdé ọlátẹ́jú Joshua ẹ̀yinjú olódùmarè ní kí n jàre ọlátẹ́fọ́lá ní sẹ́ráfì àánú olúwa ọlátẹ́jú mọ̀síkọ́ látẹ́jú ọmọlára kójọ rẹ̀ mímọ́ adébáyọ̀ ẹ̀yìn tèmi yẹn mi ní wáyé sí èyí tẹ̀ ń háìdì àìdá sí ṣe kìíní ẹ̀mí gan-an yín ta ló ń bá yín ṣe ayé táyọ̀ níkẹ́ ó ní sí finish ẹ má yẹn tàn ẹ̀yìn tó máa ń rí fún ẹ̀mí gan-an jimá ní máa ṣàwọn mi ní wáyé tẹ̀yìn tèmi I love you bàbá ọ̀pátọ́lá ọlábùnmi àtẹ̀kẹ́jú mi ó dàbọ̀.